A kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ bá ti ń wo ìkànnì yìí, mo rọ̀ ọ́ tó bá ṣe ń darapọ̀ mọ́ ìkànnì yìí fún ìgbà àkọ́kọ́. Ìkànnì Lovers Arena TV nìkànnì tí ó já sí yìí, mo bẹ̀ ọ́ jọ̀ọ́ bá mi subscribe sí wẹ̀gbẹ́ rẹ̀ ohun ọ̀rẹ́ aago kan táwọn olóyìnbó ń pè ní notification bell. Jọ̀ọ́ máa bá mi tẹ̀, tó bá ti tẹ̀ tán yóò gba àwọn option kan wá, èyí tí ń ṣe option all tí ń bẹ lókè òun ni kí o jọ̀wọ́ kí o bá mi tẹ̀ ní kíákíá láì fi àkókò ṣòfò. Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ́rìn òun náà lorúkọ mi. Mo lérò pé gbogbo wa pátápátá la mọ Wèrè olórin kan, ọkùnrin yìí a máa pera rẹ̀ ní Wèrè olórin. Kí ni orúkọ ẹni tí mò ń pe orúkọ rẹ̀ yìí? Portable Ọmọlálọmí òun ni olórin tí mò ń sọ nípa rẹ̀ yìí. Portable yìí mà ní o ní àwọn arákùnrin kan ni wọ́n kówó fún pé kó jọ̀wọ́ kó wá bá wọn ṣe ṣíṣe kan wípé kó wá perform fáwọn níbi ayẹyẹ kan. Ní Portable bá fárígá o, ló bá rò wípé òun ti jẹ lọ. Ní Portable ló bá gbowó yìí ló bá gbé já. Ní kòpẹ́kòpẹ́ ni àwọn arákùnrin yìí ni wọ́n wá bá nílé. Wọ́n á fojú ẹ̀ hàn ìmọ̀. Wọ́n lu arákùnrin yìí tó máa ń pera rẹ̀ ní Wèrè olórin. Kódà a tún máa kígbe wàhálà wàhálà wàhálà. Arákùnrin yìí ó mà lórí wàhálà o. Bí iṣu ṣe kún bí ọ̀bẹ ṣe bù òun rèé. Ẹ wo fọ́nrán tí mo fẹ́ fi hàn yìí. If they're not giving 1 million, I know they come. No, 3.5. No, what you tell me? Then say you go come carry me. I said I go. The manager come. Before you reach my side, you know what's your face. Omo, no be chance to guys. All these stuff they come outside. I want come face me. Now you come out. Your camera number. Your camera okay. Okay. Now you know what's it. Now wait. So what people have in the agreement? See. No. Talk am now. Now so close to sit down. Talk. Why go raise and sit down? I go through there. Defend them. No. I don't know. You understand? You don't see them. I don't know Sasu. This guy are fucking trenches. This guy just squad. Forget squad. Matter with the dog. Come and squad matter. Where's him? Best if you lose bet, now you're fit here. You don't forget our best if you lose bet. You don't forget our one. You don't forget our one. You know what? That is no longer having a dog. I am the today. They don't know that. Let me know. See this guy first. This guy first. Bro, I want to check out. Listen, I want to check out. I'm not going to be like that, bro. Don't be like that, bro. I want to check out. I'm exposed. The same way press, the same way you exposed, I'm fucking exposed. I did what I did because of my brother. I left what I was doing. I drove all the way from Sudan to Shogun. Peter, you won't fight me. You won't fight me. Why you won't fight me? Why you won't fight me? You won't fight me. Mo lérò wípé gbogbo wa pátápátá láti wo fọ́nrán tí mo fi hàn wá yìí. Wo bí iṣu ṣe kún àti bó bẹ́ ṣe bù ú. Bí ìyá ṣe jẹ wàhálà olórin tó para rẹ̀ ní Portable ìyẹn Ọmọlálọmí. Bí ìyá ṣe jẹ́ òun wo lẹ ṣẹ̀ṣẹ̀ wò tán òun. Wo wọ́n fún ní owó tó tóbi ìbìtì owó wípé kó wá perform fáwọn níbi ilé ijó kan ní Portable ìbá yarí
ló bá wò pé ó dà pé òun ti gbélé àná láì mọ̀ pé ìyà tí ò jẹ òun ló gbé há, òun ló fà á táwọn arákùnrin yìí tí wọ́n fi wá kà mọ́lé tí wọ́n sì fi ojú ẹ̀ hàn ìmọ̀. Láì fi àkókò wa ṣòfò, jọ̀wọ́ bá mi subscribe sí, like ẹ̀, share kí o sì máa wò ó lóòrèkóòrè. Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ́rìn-ín òun náà ló ń jábọ̀ fún ìkànnì Lovers Arenas TV. Ẹ ṣeun bí ẹ ti ń wò wá, ẹ máa gbàṣẹ.